Hello. Ẹ̀yin èèyàn mi pàtàkì, ẹ̀yin èèyàn mi tó mọ bó ṣe ń lọ, ààbò Ọlọ́run á dájú lórí yín. Orúkọ Jésù Olúwa wa, amen. Ẹ̀yin èèyàn mi nǹkan ń bẹ kankan ní ààfin kábíyèsí. Tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá rántí iṣẹ́ tá a ṣe kọjá yẹn, gist tí mo sọ fún wa pé àwọn Láfúgidi elders méjì tí Ògúnjayé strike tán gbé lọ sí hospital márùn-ún tán rí ṣe, tán gbé wá sáàfin pé kán lọ tọwọ́ ilé bọ̀, tí kábíyèsí lọ ra màálùú méjì àbí mẹ́ta tán fi ṣe ètùtù méjì ni. Gẹ́gẹ́ bá ṣe gbọ́ ní internet space, kì í ṣe kékeré o. Wọ́n ṣà ṣe ètùtù yẹn, wọ́n ní Ògúnjayé ò gbọ́, kò fún kábíyèsí lésì after ètùtù. Tá fi sọ ibi tá a sọ mọ́, pé bó bá ṣe ń lọ, wọ́n ní kán tún gbé wọn padà sí hospital pé kán tún lọ since tán ti ṣe ètùtù. Ètì health wọn ò tí ì bọ̀ sípò pé kán tún pé after tán ti ṣe ètùtù yẹn pé bóyá gbogbo nǹkan tán máa abẹ́rẹ́ àti gbogbo ẹ̀ àti òògùn tó wọ́n máa lò pé bóyá ó dẹ̀ máa ṣiṣẹ́ lára wọn náà tún ṣe dá wọn padà sí hospital. Òun là ń gbọ́ nísìnyí ní internet space pé àwọn Láfúgidi elders méjèèjì yẹn pé wọ́n survive ẹ̀, pé wọ́n ti gbé òkú wọn, wọ́n ti ní kán lọ sin. Wọ́n ní àwọn ẹbí òkú àwọn méjèèjì family wọn ti wà láàfin tó ń sunkún ní ààfin pé ọkọ àwọn èèyàn wọn ti kú. Kí ni kábíyèsí fẹ́ ṣe? Wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé igbe Ògúnjayé ni gbogbo wọn ń ké. Pé Ògúnjayé ti pa wọ́n ní ọkọ. Ògúnjayé ti pa wọ́n ní àwọn ọlọ́mọ ní Ògúnjayé ti pa wọ́n lọ́mọ. Kò ní ṣàláì rí bẹ́ẹ̀. Wọ́n mọ̀ pé wọ́n ní wọ́n sọ fún kábíyèsí pé kó lọ lé Ògúnjayé kúrò láàfin. Bí kábíyèsí lọ mú Ògúnjayé kúrò láàfin torí ó ń pa gbogbo wọn, ó ń pa wọ́n gidi gan. Ṣèbí mo sọ fún wọn pé nǹkan tó ń ṣẹlẹ̀ ní ààfin yẹn kì í ṣe gbogbo ẹ̀ ni wọ́n ń gbé jáde tí a gbọ́. Ṣé o mọ̀ pé Ògúnjayé ti pa ẹni tí Mariam tó mú lọ sí igbó tán mú fọ́tò Tádéníkáwò àti ìyá ẹ̀ lọ sínú igbó ńgbà yẹn, tán fi pa tí Ògúnjayé tún fi strike ọ̀rẹ́ Mariam dànù ńgbà yẹn tó pa yẹn dànù. Tí Mariam fi sá kúrò láàfin táwọn ẹbí ọ̀rẹ́ Mariam tó wá sọ pé àwọn fẹ́ pé kí Mariam lọ mú ọ̀rẹ́ ẹ̀ jáde, ọmọ àwọn jáde torí ìwọ ló pa wọ́n, ìwọ náà bá lọ sí. Ìyẹn ló mú Mariam lọ sí ibi tó ti máa ṣògùn nínú igbó ibi tó ti lọ ṣògùn fún Mariam. Òun ló mú Mariam kọjá káàkiri ló mú lọ sí ibi tí àwọn powerful, òun ló máa mọ àwọn powerful shrine tó máa mú orúkọ Naomi tó máa gbé Mariam níjà. Wọ́n fẹ́ pa Mariam ńgbà yẹn, wọ́n fẹ́ pa ọmọ ẹ̀, wọ́n fẹ́ pa Naomi, wọ́n fẹ́ pa Tádéníkáwò ṣùgbọ́n Ògúnjayé strike wọn to death. Wọ́n ní àwọn eléyìí gan-an, ìyẹn èyí tí àwọn elders Láfúgidi méjì tó kú lánàá, wọ́n ní àárọ̀ àná ló kú. Wọ́n náà mú orúkọ Tádéníkáwò, wọ́n mú orúkọ Naomi, wọ́n mú orúkọ àwọn ìbẹ́ta. Wọ́n náà báwo ni wọ́n ṣe mọ orúkọ àwọn ìbẹ́ta because kábíyèsí ò tí ì dá orúkọ wọn sí public láti jẹ́ kí wọ́n gbọ́ pé ó yìí keep orúkọ àwọn ẹ̀ pé kán yìí dàgbà. Kórúkọ tún parí pé orúkọ kán pariwo orúkọ wọn síta. Wọ́n náà ní Ashley ló fún àwọn ẹbí ẹ̀, àwọn Láfúgidi elders orúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ṣé o mọ̀ pé Ashley yìí wà ní detention? Wọ́n ló ti gbọ́ ń pa ikú àwọn bàbá ẹ̀ tó ń gbé níjà tó ń ran ní iṣẹ́ ikú, iṣẹ́ àrùn, iṣẹ́ wàhálà, wọ́n ran ní ààfin. Àwọn méjì tó wà láàfin tó máa ń ran iṣẹ́ burúkú, tó ń back Ashley ní nǹkan burúkú sí Naomi, sí kábíyèsí, sí Tádéníkáwò. Ó tàn bókù, wọ́n ní àwọn méjì yẹn. Wọ́n ní ìbẹ̀rù Ògúnjayé ti strike wọn níbi tán ti lọ ṣe òògùn yẹn. Ibẹ̀ náà ti gbé wọn dìgbàdìgbà lọ sí hospital. From hospital tán tún gbé wọn lọ sáàfin
tó tún sáré ṣe gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ tí ń sìn wọ́n náà ti kú ẹ̀pa ò bóró wọn mọ́. Wọ́n bá ní wọ́n ní kán lọ sin òkú wọn o. Fáwọn ẹbí àwọn oníǹkan, pé tẹ bá rí kábíyèsí, wọ́n ní tẹ bá rí wọn ní pálàsì lánàá pé kò ṣe é kó. Wọ́n ní wọ́n ń pariwo pé kábíyèsí, Ògúnjayé ti kó. Nǹkan tó mú wá sí ààfin, Ògúnjayé tó gbé wá sí ààfin, ó ti fẹ́ pa gbogbo àwọn ìjòyè, ó ti fẹ́ pa gbogbo àwọn alàgbà, ó ti fẹ́ pa gbogbo àwọn elders. Wọ́n ní gbogbo wọn ní ẹkún tó ń ké nìyẹn. Pé wọ́n ń fún kábíyèsí ní wàhálà ń ṣe pé kó lọ gbé Ògúnjayé kúrò ní ààfin. Wọ́n ní àwọn kan wá sọ fún kábíyèsí pé wọ́n ló dàbí pé bọ́n ṣe ń bẹ kábíyèsí lẹ́bẹ̀ dìndìnrìn. Wọ́n ní ìrònú sórí àgbàkodò. Wọ́n ní ìfòsàn kábíyèsí inú ò dùn sí àwọn. Ṣé ẹ mọ̀ pé kábíyèsí onínú fúfúyẹ́ ni, ọkàn ẹ̀ kò láápọn, kò ní inú láti fi nǹkan burúkú síkùn. Wọ́n ti ṣe àpè, wọ́n ti ṣe bẹ́ẹ̀, wọ́n ti ní pé kóun rí nǹkan ṣe sí i. Wọ́n ní àwọn kan ní íńtánẹ́ẹ̀tì ti sọ pé tó bá try ẹ̀, á jẹ́ pé ìwọ gangan. Pé tí ò bá jẹ́ pé Ògúnjayé tó mú wá sí i, gbogbo ìjà tó ń bá ẹ jà, tó ń jà fún ẹ ní ààfin. Tó ń jà nítorí Naomi, nítorí àwọn ìbẹ́ta, nítorí àwọn Tádéníkáwọ̀. Pé tó bá lọ try, tó bá lọ mú, á jẹ́ pé ìwọ gangan náà máa rí mú. Torí àwọn olórí, wọ́n yìí ń bẹ̀rù Ògúnjayé, torí ẹ̀ náà ṣe tí ẹ̀ pa. Gbogbo bọ́n ṣe ń fèsì, bọ́lọ́run ṣe ń kó ẹyọ tí gbogbo wọn. Tọ́kọ ìwọ mọ nǹkan tí Ọlọ́run fi ṣe fún ẹ. Ìwọ fẹ́ lọ gbà fún wọn. Lọ gbà fún wọn. Pé Ọlọ́run má jẹ́ kó jẹ́ pé kábíyèsí gan ni next person. Ọlọ́run ò ní jẹ́. Wọ́n ní kó má try ẹ̀ o, kó má bẹ̀ ẹ́ lẹ́bẹ̀ dìndìnrìn, kó má lọ gbọ́ ìgbọ́ ẹ̀bẹ̀ dìndìnrìn o. Kó yá tètè sọ́wọ́ agbéjẹ́ mọ́wọ́ o. Wọ́n ní nǹkan tó ń sọ fún kábíyèsí ni. Ẹ̀yin èèyàn mi, eléyìí lágbára. Ṣé ẹ gbọ́ àbẹ́ ẹ̀ dáhùn? Bó ṣe yẹ kó rí nìyẹn. Tó máa ń sọ pé báwo ló ṣe ń rí, bó ṣe ń rí náà dé o. Kò tí ì yé wa, bó ṣe ń rí náà rí. So kí kábíyèsí, ẹ jẹ́ ká ṣọ́ra ṣe. Wọ́n nígbà tí Ashley gbọ́ ní prison tó wà pé wá ní, bó ṣe ló ń bẹ̀bẹ̀ pé kán jọ́ òun, kán bá wọn sọ fún kábíyèsí kóun má lọ kú sínú prison náà. Torí àwọn alátìlẹ́yìn ẹ̀, gbogbo wọn ti forí ṣánpọ́n sí i. Ó ti ẹ̀ dà, ṣèbí méjì ti kúrò nù wọn. Ó tún máa ba àwọn tó kù lẹ́rù. Wọ́n sọ pé Queen Naomi wọn ní dẹ̀yìn lẹ́yìn Queen Naomi. Wọ́n níbi tí wọ́n ní kí gbogbo má gbé pò di dandan, gbogbo máa gbé bẹ́ẹ̀. Naomi àtàwọn ọmọ àti àwọn ọmọ ẹ̀ mẹ́ta àti Tádéníkáwọ̀, gbogbo náà máa yè pérégedé. Ayọ̀ àti àlàáfíà náà máa fi gbé láàfin lágbára Kristi. Kábíyèsí, ẹ jẹ́ ká ṣọ́ra o. Ẹ jẹ́ ká ṣọ́ra. Ẹ má jẹ́ kán bẹ̀ yín lẹ́bẹ̀ dìndìnrìn. Kẹ́ dẹ̀ má lọ gbọ́ nǹkan kan tí wọ́n sọ o. Torí èṣù ni wọ́n o. Wọn ò ní nǹkan re lọ́wọ́ àfi kán pa kábíyèsí. Ọlọ́run ò dẹ̀ ní fún wọn ṣe. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ bá mi subscribe. Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye. Ẹ̀yin èèyàn mi, gẹ́gẹ́ bí nǹkan tí à ń sọ. So ẹ bá wa fi ọkàn bá lọ. Kí la fẹ́ sọ nípa ti Ògúnjayé tó lọ strike àwọn people yẹn down? Ṣé nǹkan tójú wa kọ́ lójú rí yẹn? Wọ́n Ashley ní kí kábíyèsí jọ̀ọ́ kó wá yọ òun kúrò nínú túbú tóun wà. Pé kó Ògúnjayé má lọ strike òun nínú túbú. Torí ẹ̀rù tí ń bà. Ó ní láyé òun ò ní ṣe àṣemáṣe mọ́. Ó ní láyé òun nǹkan tí kábíyèsí bá ní kó ṣe lòun dẹ̀ máa ṣe. Òun ò ní ṣèkà mọ́. Ṣé ẹ mọ̀ pé gbogbo àwọn alátìlẹ́yìn ẹ̀, méjì nínú wọn Ọlọ́run ti kọ́kọ́ bá wọn. Ọlọ́run náà ni, because ó fàyè lẹ̀ fún. Ṣé ẹ mọ̀ pé èṣù bó ṣe wà yẹn? Tí Ọlọ́run bá fẹ́ gbà yàn, tí Ọlọ́run bá ń kìlọ̀ fún yàn, tó bá ṣe. Ṣé ẹ mọ̀ pé Ọlọ́run kọ́ ló máa kọ́kọ́ fún, Ọlọ́run kọ́ ló máa ṣiṣẹ́ yẹn. Á kọ́kọ́ fún èṣù láàyè láti discipline òǹtọ̀. Láti kọ́kọ́ da òǹtọ̀ láàmú, láti kọ́kọ́ ṣe, kó ṣe fi ọṣẹ sí lójú, kó ṣe bí ọṣẹ ṣe ṣojú. Òun ni Ọlọ́run, láti sin Ọlọ́run wa. Torí ẹ̀ la ṣe sọ pé Ọlọ́run wa ò gbéni níjà, kẹ́rù ò bọ níjà.
Ṣé ẹ rẹ́gbẹ́ ayé àbí ẹ̀ rí? Ẹ̀yin èèyàn wa, mi ò ní sọ ju báyìí lọ. Wọ́n ní nǹkan tójú ń wá lójú ń rí. Ẹ bá mi share, kí ẹ bá mi like, kí ẹ dẹ̀ bá mi subscribe. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Láyọ̀ o.